ẹ̀jẹ̀ kan ní mọ́lẹ̀ ẹ̀gbọ́n ràn mí mọ́tò ni. wo mọ nǹkan tí mò ń ṣe o máa lọ ẹ kó jẹ́ kí n lè parí nǹkan tí mò ń ṣe. ibo ni kí n máa lọ ṣé ẹ mọ̀ pé àwọn student là ń gbé bí ẹ mójú ifọ̀ etí yín di so ilé wa ń gbẹ́bọ síbí báyìí ká jí láàárọ̀ ká fojú kẹbọ ká máa lálẹ́ ká fojú kẹbọ ẹ̀yin ò lọ́mọ lé ni ẹ mú gbogbo ẹ̀ aṣọ pọ̀ ìtọ́ ẹ̀kẹ́ fi dúró sílé kẹ́ máa dáná fún ọmọ yìí by this time ẹ wọ́n ń gbẹ́bọ síbí. kí ló ń ṣe èèyàn ọmọ ìtorí Ọlọ́run mi ì sábà ń rí níbi tí mo wà yìí àbí. wọnà kí ni gbogbo ariwo tó ń bá ya ìpa sí. dé tó ṣe máa fẹ́ bọ́ kí ló dé tó fẹ́ bọ̀ ìtorí Ọlọ́run yín ọmọ yìí wọ́n láyé ṣàpọ̀. mo ṣe ní fọ ó rí pé ibi tí ìyá ìgbẹ́bọ̀ sí ò dà ní. yóò dẹ́ nà ṣé kò dábò ẹ̀fọ́ mọ́lẹ̀ ni. ẹjọ́ wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ ọ̀dẹ̀ ṣé kò tó ṣe yẹn dà ní. kí lè sọ yìí. pẹ̀lú yọrí yà ń sọ. ẹ mọ wọn ni wọn ti tẹ́tẹ́. ṣé ìmọ̀ mẹ́rin ní iṣẹ́ ìjọra ẹ̀já ìjọra. àǹtó kí ló kọ́ yìí. ó dábò ṣe fọ́ mọ́lẹ̀ ó dábò ẹ̀fọ́ mọ́lẹ̀ lọ. ó ní kó wà látọ̀dọ̀ rẹ̀ ti sùn. ẹ wo ẹjọ́ tí ó lọ ẹjọ́. ó dábò ṣe tọ́ orí láwà ó dábò ẹ̀fọ́ ó dábò ẹ̀fọ́ ó dábò nímò ẹ̀yẹ ní kiri bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀ ìbò ṣe fún ẹ má dà ló. lọ́nà ọkọ̀ tó kì í ṣe Adigun singing Abasa producing Oretun Supasi Alápò méjì Ọ̀bọ Wembley Mama Awọ Gbàmúgbàmù jìgìjìgì Kẹ̀kẹ́ ṣì tún mi Gbàmúgbàmù jìgìjìgì Adigun ṣẹ̀ṣẹ̀ yẹ mi. Ewu mo tó wà lọ́kùn yẹn ni tó wọ white house yẹn Ọlọ́run mi mọ reason àfi bẹ́ẹ̀ ni pé mo ti mọ orí nbí kan tẹ́lẹ̀. ó tó ṣe ọ̀rọ̀ ẹ o kò lè pè ẹ kò lè help ẹ o ṣé tèmi tó ti yẹ sí tó gbogbo tó wọ́n ṣe ẹ lulẹ̀ òfin panulẹ̀ mo tó gbà sí ọ̀tọ̀ ọ̀rẹ́ ẹ fẹ́ máa lọ fẹ́ sílẹ̀ sí gbàgbà bí tó dàbẹ̀ tó ṣàyí bẹ́ẹ̀ ni. gbé kọ́. fèyí kẹ́mi ó ṣe máa wo ìsìsàlàyé bẹ́ẹ̀ jẹ́ ká bẹ́ẹ̀ fún lọ́rọ̀ Mr. Man kí ni problem ẹ̀ ná ó náà láìkọ̀ ọmọ ọmọdé náà wọ̀ lẹ́kẹ̀ẹ́ bí wọ́n dẹ̀ fi ilẹ̀ kó máa bá sisi ẹ lọ àbí wà láwa ń bẹ́ẹ̀ ni. Tútù tútù ọkùnrin lórúkọ ti ń jẹ. Tútù lórúkọ mi. Tútù lọ ṣe o kérésì ni àbúrò ya wèrè ni ṣé nǹkan sọ̀rọ̀ mi ni. wọ́n gan ya wèrè kí ló ń ṣe ẹ́ ó dẹ̀ ń pariwo bí wèrè kí ni problem ẹ̀ dọ́kọ̀ sí lọ. mi ò mọ irì. Crazy báwo. Mr. Man wo bí. Farabalẹ̀ bó ṣe ń ṣe bí ẹni pé wọ́n gan lo crazy ni. Ọ̀gbẹ́ni farabalẹ̀ obìnrin làwọn pípò yìí. mi ò tẹ́ ìpínlẹ̀ sí yàrá. wá farabalẹ̀ mo mọ̀ kó o pè mí sí i. Kí ló dé tó ń pariwo báyìí torí Ọlọ́run ìwọ ọkùnrin ní òde bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ àwọn obìnrin. mi ò tẹ́ ìpínlẹ̀ sí má dà sí o sórí fi wọ́n farabalẹ̀ jẹ́ ká sọ nǹkan tá a fẹ́ sọ jàre. O dẹ̀ ń ranjú mọ́ àwọn obìnrin báyìí it's not good kò dáa ó lójú àwọn obìnrin tí wọ́n ń ranjú mọ́ wo wọn sọ́ọ̀sì ó sọ pé wọ́n crazy wo orú ọmọ tó ń sọ fún pé crazy kí ni ọmọbìnrin kí ló wá ṣe fún ẹ gangan kí ló ṣe fún ẹ gangan tó fi ń pariwo lé sọ fún mi náà. but guy ọ̀rọ̀ yóò kọ́ ẹ̀ náà mi ò pẹ́ sí náà mi ò kọ́ lọ́wọ́ mi ni mi ò pẹ́ sí ni mi ò kọ́ ayé mi ò kọ́ lẹ́yìn sí. ohun tí mo ṣe wá bá ẹ lẹ́ẹ̀kan náà nìyẹn ó bẹ̀rẹ̀ sí ní ranjú tó ti bẹ̀rẹ̀ ọkùnrin lèmi ò ní láti ranjú mèmí tó bá ranjú ju ìgbà tí ló máa gbà àwọn obìnrin ni mò ń sọ fún ẹ pé kó má ranjú mọ́ tó rẹ tó bá mọ iyì obìnrin tó mọ bó ṣe lè kàrámọ̀ obìnrin tó mọ ìkẹ́ tó mọ ìtọ́jú obìnrin kì í pariwo mọ́ ìwọ mọ bó ṣe dúró ó fi purple sí ó dẹ̀ fi white sí everything lára ẹ̀ ló pé wo àwọn ọmọ tó fi ń ṣàdúrà fún ọmọ tó ń pariwo lé lórí ó là ń bá ẹ sọ èmi rọjò àbí gan. ó fẹ́ ṣẹlẹ̀ ṣe ní tẹ ó fẹ́ ṣẹlẹ̀ ṣe ní tẹ ó jáwèé jẹ ó fẹ́ ṣẹlẹ̀ ṣe
ta ni yín kí lẹ fẹ́ àti pé mi ò mọ̀ yín rí. Fèyíkẹ́mi ọmọ Àṣàbí Fèyíkẹ́mi ọmọ Àṣàbí Fèyíkẹ́mi ọmọ Àṣàbí ilé ti yá o wọ́n ń pè ẹ̀ lé ilé ibo mo ní mi ò mọ̀ yín rí ẹni ilé ti yá ilé ibo. owó má jíjẹ́ o mà wò ìyá ẹ̀ ló má ṣá. kí ni gbogbo ilé ìtòrí Ọlọ́run mo ní mi ò mọ̀ yín rí mi ò rí yín rí kí lẹ fẹ́. àwa la ráyè tá a bá àrùjọ. bẹ́ẹ̀ni wà á mọ̀ pé eyín tí ajá fi ń bá ọmọ ìṣeré òun ló fi ń bù jẹ. bẹ́ẹ̀ni. yé. Tútù mo tún ti lálá yẹn. Ó mà ga o. Irú wàhálà ò lè lè bá ìtòlè Ọlọ́run. Kí ló dé báyìí? Ṣé wọn náà ò ṣe prayer lánàá kó tó sùn? Tútù mo kú pray. Ga o. Wọ́n máa ṣàánú wa o. Wo nǹkan tẹ́mi ṣàmù ni pé lágbára Ọlọ́run tí mò ń sìn aláyé ò ní ṣe mọ́ ẹ lórí. Gbèlè ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára jíǹde àti ẹ̀jẹ̀ Jésù, kábíyèsí ọba Olódùmarè, ọba wa àjíkí, ọba wa àjíkẹ́, arúgbó ọjọ́ àdàgbà má pààrọ̀ yìí, ọba tí ń jẹ́ èmi ni má ṣe bèrè, ọlọ́gbọgbọ tí ń gbọmọ rẹ̀ náà fi ayé, alátìlẹ́yìn dáyà bọ́lọ́mọ́bọ́lá. In as much tí má ṣe wọn àna gbà tẹ́ bá ṣe nǹkan tí mo ní kẹ́ ṣe ìṣojú èmi mi kọ́ ni gbogbo yín ṣe máa ṣe tán kúrò nínú ọgbà rẹ̀. Yes, I mean it. Yes, I mean it. Bàbá wèrè. Kí ni problem Mr. Bakare tó fi jẹ́ pé almost everybody nínú ọgbà yìí ni bàbá yẹn fẹ́ bá ní àjọṣepọ̀. Àwọn ń gbà ọ̀ ẹ̀ ṣẹ̀ mi o. Bí mi mo sọ pé ẹ̀ ṣẹ̀ mi nìkan, ó yẹ kí n gbà fún bàbá yìí. Ẹ ṣáà mọ̀ pé bàbá àgbàlagbà ni. Gbogbo orílẹ̀-èdè mọ̀ pé tíṣà o, lecturers o, ilé ayé ilé rẹ̀ wọ́n wà. Kò ṣáà lè gbé lọ. Okay. So torí pé wọ́n ti fall victim sí ó ti wá túmọ̀ sí pé it has to go round. Àbí ṣé nǹkan tó sọ nìyẹn? Ẹ gbà fún náà o. Báwo lè máa ń sọ̀rọ̀ bí ẹni torí okùn báyìí? Wọ́n náà gbọ́ nǹkan tó sọ, ká ṣàánú bàbá àgbàlagbà. Torí kí ni? Tó ń torí Ọlọ́run the other time tó wá fẹjọ́ sùn wọn pé màá yẹn ń disturb ẹ̀. Kí ló ní tí wọn náà ò ṣe gbà fún? Torí òun sọ nyanyanyanyanyanya. Ó fọ́ ní ṣá. Ìwọ bó máa ń sọ̀rọ̀ bí ẹni torí òpè. Mo ò kórìí mọ́ sí òpè nílé. Torí pé lọ́jọ́ kìíní àná tẹ́lu wa báyìí tí mo ní pé bàbá ìsọ̀ nǹkan báyìí gbogbo ní òdà nílò ẹni kì í ní sùúrù. Èmi náà dẹ̀ lọ mú lọ fọ́nra mi lẹ̀bi Jésù Kristi. Kò dẹ̀ ń dé bá ní ká yẹrí. Ó dé bá yín nìyẹn iná dẹ̀ máa gbà. Máa kan lóye nǹkan méjì ó ti kàn yín nìyẹn. Ẹ máa gbà ní oyè ilé bàbá ẹni ni. Kò ń dé bá ní kí ọ̀dẹ̀ yẹrí. Irọ́ torí pé wọ́n dẹ̀ ti fara ti ẹlẹ́sìn gbogbo àwa tó kùnà ó gbọ́dọ̀ pass around tó rajẹ́ passing round. Kò lè kàn èmi o kò lè kàn mí. Bàbá ó máa kàn ẹ́ kò tí ì kàn ẹ́. Ẹ máa mark register kó síbẹ̀ ìfẹ́ ṣe. Ó ti kàn wọ́n kó máa kàn wọ́n ní ìṣòkàrẹ́ kí ló kàn mí kò lè kàn mí ó kàn mí tí lájà kò lè kó. Ó ní máa kọ́ lè kàn èmi. Lọ́jọ́ púpọ̀ nìyẹn gbogbo wọlé ló kù láì láì. Torí wọ́n ti ṣe sí ìwọ náà ẹlẹ́rìí gbọ́dọ̀ kàrí Máa kàn ní. Ó kàn yẹn kò dẹ̀ ń dé bá ní kéèyàn yẹrí. àbọ̀ àwọn mélòó ló ń bọ̀. Hello, baby. How you doing? Fèyí báwo? Mo wà okay. Excuse me.
kò fear now because ọjọ́ yẹn bọ̀bọ̀ tout yẹn ni mo fẹ́ try láti sọ̀rọ̀ ẹ o nígbà tá o fíìmù yẹn tán tó kàn cross ẹ lọ́nà tó ń ara ẹ bákan ni mo ṣe ń wò pé kárí kì í ṣe pé ọpẹ́lọpẹ́ pé mi tètè yọ sí yín time yẹn o mọ̀ tó bá wu ọwọ́ bọ̀bọ̀ yẹn ó tóbi gan ọwọ́